ní àná níjọba ìbílẹ̀ Akínyẹlé ládùúgbò Sógunró nílùú Ìbàdàn mẹ́wàá mà ṣẹlẹ̀ kẹ́ mẹ́wàá hù akutuku hù lánàá o ní ìjọba ìbílẹ̀ Akínyẹlé ní àdúgbò Sógunró nílùú Ìbàdàn. Mo kí gbogbo lé, mo kí ìlọ́kùnrin, mo kí ìlọ́bìnrin o tó wà lórí ìkànnì lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo gbà ládùúrà fún yín ní agbára Ọlọ́run tó dá wa sáyé, ẹ ò mà ní dẹni tí ò nílé lórí mọ́. Ẹ yálégbé ni, ẹ kọ́lé ara yín ni, ẹ ò mà ní dẹni tí ò nílé lórí lójijì. Mẹ́wàá mà ṣẹlẹ̀. Lọ́dún tó lọ níjọba ti kọ́kọ́ gbégbèsè, wọ́n lọ lẹ ìwé máwọn lé ní Sógunró, wọ́n dẹ̀ ń ka àwọn ilé náà. Lójú ẹsẹ̀ ni àwọn tí ọ̀rọ̀ náà tó kàn ní ẹ ti ké gbàjarì síjọba. Wọ́n pe àwọn tó wà lójú Circular Road, àwọn tí wọ́n wà ní agbọ́ni rẹ̀ pẹ̀lú kọ́rídọ̀, wọ́n dẹ̀ bẹ̀ wọ́n pé kí wọ́n dákun, kí wọ́n fojú àánú wo àwọn àgbàlagbà ní gbogbo wọn. Ṣùgbọ́n ní àná bí gbogbo wa bá rí ojú àwọn èèyàn yìí, níṣẹ́ lóníkálukú mà fọkàn balẹ̀ pé èyí ò ti jẹ́ rodò lọ́mú mi. Wọ́n ní wọ́n fẹ́ ṣe interchange bridge síbẹ̀. Ṣùgbọ́n ní àná àlejò tá ń retí náà pé ó fẹ́ dé ó mà dé sí wọn lọ́rùn ní Sógunró. Ìjọba débẹ̀, wọ́n wó ilé, wọ́n wó ọ̀dẹ̀, wọ́n wólé ìtajà. Ẹ jẹ́ ká lọ fojú wò ó. Ṣé Haúsá ní gan ní yá fíjí, Yorùbá ní ròyìn òtá mójúbà? Ẹ jẹ́ á lọ fojú wò ó. Kí lẹ̀yin náà rí séyìí o? Ẹ bá wa fojú lámì ìtọ́wò. Tẹ́ ẹ bá wò tán, a ó tún padà wá kájọ discuss, kájọ sọ̀rọ̀ lórí ntẹ́ ẹ rí àti ntẹ́yìn rò. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé Alákànní Comedy TV. A dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ gbìyànjú, ẹ tẹ subscribe button, ẹ share rẹ̀, ẹ like ẹ̀ láti lè gbé wa lárugẹ ká tún lè máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé a dúpẹ́ o. Thank you so much. Wọ́n ti gbó Sógunró. Gbogbo àwọn ìyá àgbàlagbà wọ́n ti gbó Sógunró. Ẹ wò ó. Ẹ wò ó, àwọn ní ń bọ̀ yìí o. Àwọn ní ń bọ̀ yìí o. Wọ́n ti gbó Sógunró. Ẹ kí wọ́n kọ́ wá túbí náà. Bá Sàámú. Kí wọ́n kọ́ wá túbí náà kí wọ́n sì stop náà. Mo dúró náà kọjá bẹ́ẹ̀ wọ́n mọ̀ dàwérè sí dá o. Kí wọ́n wá túbí náà. Irọ́ ẹ jẹ́ kí kápẹ́ńtà yọ kọ́ wá bẹ̀rẹ̀ ń bí. Bá Sàámú. Ẹ pé wọ́n wá túbí náà mo fi bẹ́ẹ̀ ni mo ò dédé bẹ́ẹ̀. Báńsà ẹ pé kó wá túbí náà ẹ sọ má pa má jàbá ń bẹ̀ yẹn o. Ẹ má bà ń bí náà ibi. Sógunró live and direct wọ́n ti gbó Sógunró. Live and direct wọ́n ti wó Sógunró. Sógunró ti lọ o. Ẹ o gbogbo ẹrù àwọn ìyá àgbàlagbà ní ń ta yìí o nílẹ̀ yìí o. Ẹrù àwọn ìyá tí wọ́n fẹ́ wó lélé lórí o. Wọ́n ti wó Sógunró. Àmọ́ ẹ káàsán. Ẹ káàsán o. Kí ló ṣẹlẹ̀? Àdèdè ni wọ́n pè mí o. Yẹ́nì tí wọ́n ní ọ̀dọ̀ mi o ní Sógunró o. Pẹ̀lẹ́ mi ní ọ́fíìsì nọ́mbà 1 o. Nípa ṣùgbọ́n ní tẹ́lẹ̀ pé ààrẹ ọba kíní ó
kọ rẹ olóyè wọn ló ṣe akélókan gómìnà wa ó ti Ṣèyí Mákindé ó ti yọ̀ǹda bá wa lẹ̀ fún wa o pé ká fọkànbalẹ̀ o pé kò sí àlàkàkà torí kọ́rídọ̀ iná náà wọ́n lọ́wọ́ àbá wa sákùlà gangan ó ti mú gbogbo oko tá à ń dá tá a fi ń jẹun àárín kankan gbà lórí ẹ̀ wọ́n tún wá bọ́ sórí ìrun wa wọ́n tún wá wó gbogbo ẹ̀ mọ́lẹ̀ ẹ gbà mí o. Màmá ṣé wọ́n ti kọ́kọ́ fún yín ní ìwé tẹ́lẹ̀? Kò fún wa ìwé kankan o. Kò sọ̀rọ̀ àjọsọ? Kò sọ̀rọ̀ àjọsọ o. Wọ́n kàn gbé katakata wá ni? Gbé katakata wá ni ń wó mọ́lẹ̀ o. Ẹ gbà wá o. Ẹ gbà wá wọ́n ti wó mọ́lẹ̀ gbogbo nǹkan lè tuntun tá a ṣẹ̀ṣẹ̀ tún ṣe. Gbogbo ilé ìjọun wa ti wó. Àwọn ní ká tún ṣe ní abámu gbogbo ẹ̀wọ̀n wọn. Kí ló kọ yín mà? Orúkọ tèmi ni Olúbọ́lá Oyèbánjí ọmọ Olóròdé. Ọmọ Olóròdé o. Ṣé fílẹ̀jì yín ni? Bàbá mi gángan rè o. Bàbá mi gángan rè ọ̀dẹ̀ mi wọ́n ti wó yìí o. Ẹ ṣe sà ẹ káàsán sà ṣe sà kí ló kọ yín sà? Ṣẹ́gun Babátúndé ni sà. Báwo lẹ ṣe jẹ́ sí bíbá yẹn? Ọmọ bíi ni mí ibi tán bí orí mi ibi tán forí mi sọnù. Ibi tó bí yín sí ni kí ló kọ ibi táwa yẹn? Sogoro. Kí nǹkan ló ṣẹlẹ̀? Àwọn gbogbo ilé Sogoro. Sógun ní ìjọba bo? Níjọba Akínyẹlé níbí gbogbo bẹ̀rẹ̀ ti wó pẹ́. Kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè, ẹ wojú orí ìyá yìí, ẹ wojú orí bàbá yìí, ibo la ní kírú wọn mọ̀ sá lọ báyìí. Ìjọba ẹ fojú lámì ìtọ́wò wa, ẹ ṣàánú wa lórí ọ̀rọ̀ kọ́rídọ̀ yìí, abẹ̀yìn ni a ò sakọ̀ alágbára tá a lè sa níbi tẹ́ ẹ bá wà, ṣùgbọ́n bẹ́ẹ̀ lábẹ́ ẹ wojú orí àwọn ìyá ẹ̀, ibo nìkan ti lọ bẹ̀rẹ̀, àbá wọn náà nìyẹn, wọn ò ní bòmíì, ẹ jọ̀wọ́ abẹ̀yìn o, ìjọba ẹ dákun abẹ̀yìn, ẹ ṣé gan bẹ́ẹ̀ ti wo kinní tẹ́ ẹ ti gbádùn rẹ̀ tó yìí, ẹ dákun ẹ bá ní tẹ subscribe, ẹ share.